nígbà tí àwọn ògo ni fọ́lọ́run lókè ọ̀run, hallelujah hallelujah, nígbà tí ẹ̀ṣẹ̀ àgbèrè bá tú ìgbéyàwó rẹ ká, ǹjọ́ yẹ kó padà bẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin? Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí rẹ̀, ǹjọ́ yẹ kó padà bẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin? So yẹ kó padà bẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin? Sórí wọ́n lè rọ̀ ọ́ wípé kó padà, pé ọmọ padà, ṣùgbọ́n àwọn nǹkan kankan ń bẹ tó gbọ́dọ̀ tẹ̀lé kó tó padà. Tó bá yẹ pé inú fámílì tí àwọn ẹbí àwọn àna rẹ tán ti bọ̀ lórúkọ jẹ́ ni, àwọn míì máa bọkọ ọmọ wọn lórúkọ jẹ́, wọ́n ló ń nà, wọ́n ló ń ṣe rádaràda, wọ́n ló ń ṣe gbogbo ẹ̀. Mọ́ padà bẹ̀ àfi tí wọ́n bá lè kọwọ́ bọ undertaking kí wọ́n sì post it publicly pọ́n parọ́ mọ́ ọ ni. Bó ṣe rí nù. Take it legally with them. Take legal step with them. Don't just say wọ́n ti bá mi sọ̀rọ̀ jẹ́mi náà padà. Inú ewu lẹ̀mí rẹ wà. Sọ̀rọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ sí ọmọbìnrin o, ìbá àjáwọn àlè rẹ̀ ló ṣe é léṣe, ìjọba ìwọ ni wọ́n hold responsible fún. Ìdínú tó fi yẹ kó o gbọ́nú kó o sì gbọ́n lẹ́yìn. Àkọ́kọ́ nù o. So rẹ́lẹ̀kejì tí ó rò kó tó di pé ó tiẹ̀ sọ wípé ṣé kí n padà, ó ní ǹjẹ́ ó ti jẹ́wọ́? Sórí a cheating wife, ìyáálé ilé tí bá ń yàlè kì í jẹ́wọ́ àlè rẹ̀, yóò gbà kí ọkọ rẹ̀ ó kú ju kí àṣírí àlè rẹ̀ ó tú lọ. Lọ bí àwọn psychologist tí wọ́n mọ̀ nípa dark female physiologist. Wọ́n ó sọ fún ọ nípa èyí wípé ìyáálé ilé tí ń yàlè wọ́n gbà kí ọkọ àwọn kú ju kí àṣírí àlè wọn ó tú lọ. Tí wọ́n wàá ṣe lélẹ̀, só ti jẹ́wọ́ àwọn tí ń bá yàlè, só ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Mọ́kàngbà kí wọ́n bá yé pálọ̀bọ̀lọ̀ pé kó o gbàgbé ẹ̀. Condition fún ìdáríjì ń bẹnu Bíbélì, ó ní ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò ṣe kí ni o, yóò rí ìdáríjì gbà. Má jẹ́ wọn ó pa fún ọlọ́bọ̀lọ̀, má jẹ́ wọn ó ṣe ní kankan. Gbà wípé ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú. So ti wá jẹ́wọ́ wípé lágbájá àti lágbájá àti tàmọ̀dù ń lòun bá ṣèṣekúṣe, ìyẹn ò gbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ ni, ìyẹn ò gbọ́dọ̀ tẹ̀lé. Ìyẹn ò gbọ́dọ̀ tẹ̀lé. Sórí ibi tí ìrònú pìwàdà tòótọ́ tó bá wà, ní tí ó tẹ̀lé nu. Ní tí ó tẹ̀lé nu. Ṣùgbọ́n bí tí wọ́n bá ti bá yín pálọ̀ bọ̀lọ̀, tán sọ pé ó ti ronú pìwàdà, mọ́ bọ̀ brọ́, ikú rẹ̀ yálà ju káṣírí rẹ̀ ó tú lọ. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tó rò tó gbọ́dọ̀ ronú. Number 1, àwọn ọ̀rọ̀ sọkúsọ tán mọ̀lẹ́bí rẹ̀ tán ti sọ nípa rẹ̀, wọ́n gbọ́dọ̀ take legal step láti sọ publicly pé irọ́ náà pamọ́. Number 2 ni wípé ṣé ó ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun ń yàlè. So mọ̀ pé o smart ló jẹ́ kó mọ̀ pé ń yàlè. So ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun ń yàlè. So ti jẹ́wọ́ àwọn tí ń bá yàlè. So eléyìí ṣe pàtàkì. Eléyìí ṣe pàtàkì. Ibi tí ìrònúpìwàdà tòótọ́ wà nù. Ibi tí ìrònúpìwàdà, so orí ibi tí ò bá ti sí ìrònúpìwàdà tòótọ́, wọ́n pa lọ́bọ̀lọ̀ ni, wọ́n ní ẹjẹ́ àgbàgbé ẹ̀. No, she will re-strategize without repenting. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. A cheating housewife does not repent but re-strategize. Bó ṣe rí nìyẹn. Lọ bí àwọn psychologist lérí, wọ́n sọ fún ọ bẹ́ẹ̀. And they will prefer your death than kí àṣírí wọn kó tú lọ. So ìwọ náà gbọ́dọ̀ take it lightly. Tó bá wá jẹ́ pé inú èyí tí o ti ka wípé wọ́n ń ṣoògùn sí ọ ni, ó gbọ́dọ̀ jẹ́wọ́ pé òun ń ṣoògùn sí ọ.
bẹ́ẹ̀ tí ò bá jẹ́wọ́ orú ẹ̀ wọ́n gbà ó gbọ́dọ̀ gbà. Ibi tí wọ́n ti ṣe bí wọ́n ṣe gbìmọ̀ rẹ̀, àwọn tí wọ́n jọ gang up láti ṣe gbogbo ìjẹ́wọ́ yẹn ló gbọ́dọ̀ ṣẹlẹ̀, torí ẹ̀mí rẹ̀ ń bẹ nínú ewu. Wọ́n gbàgbàkúgbà wọ́n gbàgbàkúgbà wọ́n jẹ́ wọ́n pa lọ́bọ̀lọ̀ fún ọ. Condition níwájú Ọlọ́run fún reconciliation, fún ìdáríjì, ó ní wípé ẹlẹ́ṣẹ̀ gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wípé èmi lágbájá ọmọ lágbájá o, alágbèrè ni mí o, mo ronú pìwàdà, Ọlọ́run dáríjì mí o. Ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ láàrin ọkọ àtaya tí ìwà àgbèrè ti túká, kí reconciliation, ìmúpadàbọ̀ sípò, ìdápadà kó lè kó tó wà kẹ́ tó parí ìjà yín. Ohun tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nù, ìjẹ́wọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kì í kàn sí pé kankan jẹ́wọ́ pé lóòótọ́ ni mo ṣàgbèrè kíní kankan rárá. N tó tún gbọ́dọ̀ tẹ̀lé ni pé o ṣàgbèrè pẹ̀lú lágbájá àti lágbájá àti lágbájá. Sórí tí ò bá ti síyàn bẹ́ẹ̀ mọ́ gọ̀ irọ́ gbogbo ẹ̀ tán bọ́ sọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ipò ọkùnrin gbọ́dọ̀ dáwọ́ dúró láwùjọ. Nítorí tí mo fi ń rí tó jẹ́ kí n máa rí yìí san fídíò yìí nìyẹn. Ojú ti rí ìrírí tó pọ̀ rí. So ikú àwọn ọkùnrin tán kú innocently ó ti pọ̀ jù. Àwọn nǹkan tó sì ń fà á àwọn rèé. So Ọlọ́run ràn wá lọ́wọ́, gbogbo ẹ̀ gbọ́dọ̀ dáwọ́ dúró. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah, amen. Àwọn nǹkan tí wọ́n tó fẹ́ fi kó ọ lómi ọbẹ̀ jẹ, torí wípé kẹ́ẹ̀lìjọ máa gbé papọ̀ láìsí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Àwọn nǹkan tí wọ́n fi kó ọ lómi ọbẹ̀, wọ́n ní Bíbélì sọ pé ká dáríjì. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ wípé o kọ̀ láti ní ìpínyà pẹ̀lú ìyàwó alágbèrè, ìyẹn ò sọ pé ò dáríjì. Mọ́ mú méjèèjì papọ̀. Ìdáríjì kò túmọ̀ sí àgọ̀. Ìdáríjì kò túmọ̀ sí jẹ́ ń sọ báyìí. Ọlọ́run ràn wá lọ́wọ́ láti sọ lásọ yìí. Nígbà tí Mósè tó ṣẹ̀ sí Ọlọ́run tán lọ sílẹ̀ ìlérí, tọ́lọ́run ẹ rí i pé Mósè bẹ̀rẹ̀ sí ní bi Ọlọ́run kó jọ̀ọ́ kó jóun délẹ̀ ìlérí kó dáríjì òun. Ọlọ́run sọ pé òun ti dáríjì ṣùgbọ́n ò lè délẹ̀ ìlérí. Sóye yín báyìí, ẹ ti rí méjèèjì ní ìpínyà papọ̀, méjèèjì ò jọ mọ́ra wọn. Ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní í ṣe pẹ̀lú wípé èèyàn ṣẹ̀ mí, nígbà tó wá ṣẹ̀ mí mo wá fẹ́ lọ gbẹ̀san, mi ò dáríjì náà. Ṣùgbọ́n bí tí mi bá ti gbẹ̀san, tí mo sọ pé o ti ṣe náà, o ti ṣàgbèrè, o ti ṣe náà, ṣùgbọ́n fún ààbò ọkàn tèmi a lè jọ gbé pọ̀ mọ́. Ìyún kì í ṣe pé mi ò dáríjì torí pé mi ń lépa ẹ̀mí ẹ̀. Èmi náà lọ ṣàgbèrè nítorí pé òun náà ń ṣàgbèrè, ṣùgbọ́n mo gbé ìgbésẹ̀ láti dáàbò bo ọkàn mi ni. Ìrò bóyá láyé yìí ń yé wa bọ̀. Nígbà tí Dáfídì nígbà tó ṣẹ̀, torí mo fẹ́ káwo tí ń jẹ́ ìdáríjì dáadáa ni tán fi máa kó wa lómi ọbẹ̀ jẹ́. Nígbà tó ṣẹ̀ nípa ìyàwó ó gba Báṣébà àbí kí lórúkọ ìyàwó Ùráyà. Nígbà tó gbà tọ́lọ́run rán Nátàníẹ́lì wá, Dáfídì bẹ́ẹ̀ Ọlọ́run dáríjì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó face the consequences of his action. Ó dojú kọ àtúbọ̀tán ìwà abi tó wù. Kí ni àtúbọ̀tán rẹ̀? Ní pé Ọlọ́run sọ fún pé àgbẹ̀ nìkan dìde nínú ilé rẹ̀ tí ó ṣe tó ṣe sí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ níbi àwọn ẹ̀san tó bẹ̀rẹ̀ sí dé bá Dáfídì nígbà tí àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ara wọn tán bára wọn sùn, nígbà tí ọmọ tó nìkan gangan bíi Absalomu tó tún bá wọn ìyàwó rẹ̀ sùn. Ẹ wo àwọn tó dé bá Ọlọ́run dáríjì, ṣùgbọ́n consequences of his action ó dé bá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni consequences of fornication, of adultery in relationship is separation. Bí ìyàwó rẹ̀ bá ṣàgbèrè mọ́nà tó bá náà ò dáríjì náà. Ò dáríjì náà mọ́nà.
ìwọ náà má sọ pé nítorí ipò ságbèrè mi náà fẹ́ ságbèrè dáríjì náà dáríjì yányán ṣùgbọ́n mi ò sọ pé kẹjọ máa gbé mọ́ bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ jọ gbé mọ́ àfìgbà tó bá tó ṣe àwọn nǹkan tí mo ṣàlàyé kọjá ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ ni pé lóòótọ́ ó gbọ́dọ̀ admit ẹ̀ sórí ìyàwó tá a ní lóde òní ṣe ni wọ́n máa ń gapá gẹ́gẹ́ báyìí nínú ẹ̀ṣẹ̀ wọ́n máa find the reason to fornicate ó gbọ́dọ̀ jẹ́wọ́ pé lóòótọ́ lòun ṣe ó sì gbọ́dọ̀ sọ àwọn tó bá ṣe ibi tá a ti máa ń rí ìyípadà ọkàn tòótọ́ nù kì í ṣe nínú pé broda kí ẹ dáríjì bíbélì sọ pé dárí ẹ̀ṣẹ̀ wájú bàbá àti dáríjì ẹran tó ṣẹ̀ wá ẹ dáríjì kíní kankankan rárá bá ń kọ́ ló ṣe rí ó yẹ kó o dáríjì lóòótọ́ ṣùgbọ́n tó ṣe kókó jùlọ ni wípé àtúbọ̀tán wà àgbèrè nínú bíbélì ni wípé kí ìpínyàwó wà tí ìpínyàwó bá ní wà ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó gbọ́dọ̀ wà tí ò bá ti wá sí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò sí ìdáríjì nínú bíbélì láìsí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò sí kíni ó lé ọwọ́ ọ̀tún Jésù àwọn alámọ̀ pé ló lé ọwọ́ ọ̀tún ó lè tó dúró ní ẹ̀gbẹ́ kìíní apá àbìkan lẹ́gbẹ̀ẹ́ Jésù ó sọ wípé èyí ṣe tí wọ́n fi à ń sọ̀rọ̀ báyìí àwa mọ̀ pé yà ẹ̀ṣẹ̀ wà ńlá ń jẹ ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nu in tó jẹ́ kó rí ìdáríjì gbànú so láìsí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò sí ìdáríjì wọ́n jẹ́ wọn fi kú ọ lómi ọbẹ̀ jẹ ìwọ dáríjì ń tí ẹ o mo rò pọ̀rọ̀ ń yé wa ṣùgbọ́n tó gbọ́dọ̀ wáyé ni wípé kí reconciliation tó wáyé kí ìmúpadàbọ̀sípò tó wáyé o gbọ́dọ̀ jẹ́wọ́ ní yékéyéké gbogbo ohun tó ṣe. It is well with us in Jesus' name. Blessed be the name of the Lord. Hallelujah. Amen.